wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo sì bú Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbọ ọkùnrin, mo júbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Thursday, July 31st ọdún 2025 tá wà nú èyí. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń ṣí ẹ fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kí ẹ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Mo sì tún fàkókò yìí kí wa kó parí oṣù keje July. Gbogbo ohun bí ayé wa pátápátá ni yóò parẹ́ mọ́ oṣù July yìí láṣẹ Ìdùmarè. Oṣù táwa ń wò lọ́ọ̀kan tí ń ṣe August, oṣù ayọ̀ wa ló máa jẹ́, oṣù dùnnú ló máa jẹ́ fún wa láṣẹ Ìdùmarè. Ẹ̀yin tẹ́ wá fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanran yan Harris. Ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní ẹ máa wà motivated dáadáa láti rí dájú pé àwọn nǹkan tí ẹ fẹ́ plan, àwọn nǹkan tí ẹ fẹ́ gbé nígbésẹ̀, ẹ rí dájú pé ẹ ṣe wọ́n láṣeyege lọ́jọ́ tòní. Agbára kankan máa wà fún yín, ìgboyà sì máa wà fún yín pẹ̀lú. Àṣẹ yín bí ìgbà bẹ́ẹ̀ gé ẹ jáde tàbí kẹ́ kojú ohunkóhun láti rí àṣeyọrí ṣe lórí rẹ̀. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ rí àwọn nǹkan tó ṣe pé ẹ lè ṣe tó sì máa jẹ́ kí ìgbésí ayé yín tó dára sí lọ́jọ́ tòní. Lénìí kò dára rárá kí ẹ lẹ́ẹ̀ procrastinate rárá. Ẹ má sún kankan síwájú lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe gẹ́gẹ́ lákòókò tó tó àtàkùn tó yẹ, kí ẹ sì rí dájú pé ẹ ṣàṣeyọrí lórí rẹ̀. Ẹ wá tẹpá mọ́ṣẹ́, kí ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20. Àwọn nǹkan dáadáa rọ̀gbà yín ká dáadáa lọ́jọ́ tòní o. Lọ́jọ́ tòní kí ẹ gbìyànjú láti rí dájú pé ẹ ṣàwọn nǹkan tó ṣe é pé ó lè bí ìdàgbàsókè tó lè ràn ìgbésí ayé yín lọ́wọ́. Lẹ́ni ẹ máa ń respect pé bóyá miracle kan fẹ́ ṣẹlẹ̀ o, ṣùgbọ́n kó sì bó tilẹ̀ kò rí àwọn nǹkan tó dàbí ìṣòro tẹ̀ ní tẹ̀ ń kojú lásìkò yìí, gbogbo ẹ máa padà yanjú lọ́wọ́ ara wọn láláì jẹ́ pé ẹ ṣàfihàn rẹpẹtẹ ju bó ṣe yẹ lọ. Iṣẹ́ máa lọ bó ṣe yẹ kó lọ, tó sì jẹ́ pé àwọn èèyàn máa dájú sọ yín dáadáa lọ́jọ́ tòní látara títẹpá mọ́ṣẹ́ yín. Ó ṣeé ṣe kí ẹ rí ẹ̀bùn àbí èrè ń jẹ lórí iṣẹ́ dáadáa lénìí. Léni kí ẹ rí dájú pé gbájúmọ́ṣẹ́ kẹ́ lórí gbámú, ẹ free mind yín, kí ẹ pa àwọn plan yín mọ́ láṣìírí, kí ẹ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 7 ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21. Ara yín máa yá gágá, bẹ́ẹ̀ sì lẹ máa ní ìgboyà lọ́jọ́ tòní látàrí nípa nǹkan tó dàbí kùdìẹ̀kudiẹ àbí ìṣòro tẹ́ tí ní gbogbo ẹ̀ tí dàbí ìgbà pó tí ń yanjú. Ó ṣeé ṣe kí ẹ ní clarity nínú èròǹgbà tẹ́ ń rò lọ́jọ́ tòní, kí èròǹgbà yín lọ dáadáa, kó má sí kankan tá bí èròǹgbà tẹ́ ń rò lọ́wọ́ lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹ tún mọ̀nà àbáyọ tó ṣe é pé á tún ràn yín lọ́wọ́ láti borí gbogbo nǹkan kí nǹkan tẹ́ ń kojú bí ìṣòro lásìkò yìí. Ẹ sọ̀rọ̀ lọ́nà tó ṣe é pé ó máa jágere dáadáa, kí àwọn èèyàn lè understand yín dáadáa, kó má bàa bí àìgbọ́ra ẹni yé lọ́jọ́ tòní. Léni kẹ́ má dà sọ́wọ́ tí wọ́n pè é sí àbí èyí tí ó kàn yín. Ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Àwọn plan tí yín náà kí ẹ pamọ́ láṣìírí kó lè rí bí ẹ ṣe ń fẹ́. Pọ́pù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22. Ó ṣeé ṣe kí ó dàbí gbà pé nǹkan ò fi bẹ́ẹ̀ tẹ́ yín lọ́rùn dáadáa lẹ́jọ́ tòní, tàbí ká ìbálẹ̀ ọkàn kò fẹ́ wáyé fún yín díẹ̀ lọ́jọ́ tòní. Ẹ ní láti rí dájú pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀, ẹ sọ̀rọ̀ tó jágere dáadáa, kí ó má bàa fa nǹkan tó ṣe é pé àìgbọ́ra ẹni yé máa wáyé, tí ẹ sì lè tún bí kí ẹ má lè mú sùúrù lò, tàbí kí ẹ fẹ́ bínú lọ́jọ́ tòní. Kẹ́ mú sùúrù lò dáadáa lórí ohunkóhun, àìmú sùúrù lò yẹn ò lè ràn yín lọ́wọ́ rárá o. Lọ́jọ́ tòní kẹ́ ṣòtítọ́, kẹ́ ṣòdodo láwùjọ àwọn èèyàn. Ẹ má kàn jíjú bó ṣe ẹ lọ lórí ohunkóhun. Ẹ má ṣèlérí ohun tẹ́lẹ̀ mú tẹ fẹ́nikẹ́ni, kẹ́ sì má kanra mẹ́nikẹ́ni lénìí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ náà tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22. Ó ṣeé ṣe kí ẹ ti máa go through àwọn difficulty kọ̀ọ̀kan látijọ́ mẹ́ta,
ṣùgbọ́n lọ́jọ́ tòní ẹ máa wà motivated ẹ sì máa wà determined láti ṣàṣeyọrí lórí gbogbo nǹkan tó dàbí ìṣòro yìí láti borí rẹ̀ pátápátá. Lọ́jọ́ tòní ó dára púpọ̀ kí ẹ fi yanjú gbogbo nǹkan tó dàbí iṣu pátápátá tẹ́ ẹ ní, kẹ́ wá mọ́kàn balẹ̀, kẹ́ gbàlàáfíà láàyè, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ deep blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, lọ́jọ́ tòní ní láti fi ìgboyà kojú ohunkóhun, pàápàá ohunkóhun tí ẹ bá ń fẹ́. Kò sí bí nǹkan náà ṣe lè lágbára tó, ẹ máa padà ṣàṣeyọrí lórí ẹ̀. Lọ́jọ́ tòní ó ṣeéṣe kí àwọn ohun ìyàlẹ́nu kan ṣẹlẹ̀ tó ṣe pé ó máa ràn yín lọ́wọ́, tàbí káwọn yìí kó padà kan tẹ́ òwò kan tẹ́lẹ̀ kó wáyé ní gbèsè ayé yín fún dáadáa lọ́jọ́ tòní. Ó sì ṣeéṣe kí ẹ nílò láti fi ọwọ́ líle mọ́ àwọn kan tó ṣe pé ẹjọ́ ń bára yín ṣe lọ́jọ́ tòní látàrí pé iṣu díẹ̀ lè fẹ́ wáyé tàbí kí ìjà fẹ́ wáyé. Ẹ mójútó gbogbo nǹkan tó bá dàbí iṣu pátápátá lọ́jọ́ tòní, kẹ́ sì mọ̀ dájú pé àwọn àkókò tí àìbalẹ̀ ọkàn díẹ̀díẹ̀ ń wáyé kò ní pẹ́ kásẹ̀ ńlẹ̀. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́ tí ó kàn yín lénìí. Kẹ́ pa àwọn pílánì yín mọ́, kẹ́ má sọ̀wá sọ̀jù láwùjọ, ẹ má ṣe ìpè fún yàn, kẹ́ sì má fàyè gba kí ènìyàn ṣe ìpè fún yín pẹ̀lú. Deep blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ó ṣeéṣe kó dàbí ìgbà pé nǹkan ò fi bẹ́ẹ̀ rọrùn dáadáa lọ́jọ́ tòní fún lòdì yín, tó ti ṣeéṣe ká ìbàlẹ̀ ọkàn díẹ̀ fẹ́ wáyé fún yín. Ẹ lè má mọ bẹ́ẹ̀ fẹ́ pinnu àbí ẹ fẹ́ gbègbèsẹ̀ lórí okòhun, ẹ lè má mọ nǹkan tẹ́ tiẹ̀ fẹ́ sọ àbí nǹkan tẹ́ tiẹ̀ fẹ́ ṣe lórí nǹkan tó dàbí ìṣòro kan tẹ́ bára yín lọ́jọ́ tòní, tàbí ẹni tẹ́ tún máa nílò ìlanilọ́yẹ̀ rẹ̀, bóyá látàrí àwọn nǹkan tó pọ̀ níwájú yín tẹ̀tẹ̀ tí mo bẹ́ẹ̀ fẹ́ gbé ṣe lásìkò yìí. Ẹ ní láti ní ìfaradà kí ẹ sì dúró ṣinṣin. Àwọn ohun tó ń sọ sí yín lọ́kàn àtèròǹgbà yín ó máa jẹ́ kí gbogbo nǹkan yẹn kí ó tún bọ̀ rọrùn lọ́jọ́ tòní. Àwọn ló máa tọ́ yín sọ́nà lénìí. Ẹ free mind yín, ẹ wà positive, kí ẹ sì ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín pẹ̀lú. Lemon jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ó ṣeéṣe kó ṣe ń bí ìgbà pé kí ẹ jáde lọ láti lọ take risk, láti lọ wá bí nǹkan ṣe fẹ́ dá ní gbogbo ọ̀nà, tá a sì ṣe yín lọ́jọ́ tòní bí ìgbà pé gbogbo nǹkan tí ẹ̀ ń fẹ́ kò tí rí bí ẹ ṣe ń fẹ́, kí ẹ ti ní ìdàgbàsókè tí ẹ̀ ń fẹ́, kí ẹ ti ní ìlọsíwájú tẹ̀ ẹ̀ fẹ́, kò wá sọ́nà tẹ́ tọ̀ lọ́jọ́ tòní. Kí ẹ mọ̀ dájú pé ó ṣeéṣe kó bí àwọn ìyípadà rere nínú ìgbésí ayé yín. Ó dára tí ẹ bá jáde lọ lọ́jọ́ tòní láti lọ wá orí látàrí pé orí ní báyìí lórí yín wà. Ẹ máa rí benefit látara bẹ́ẹ̀. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Cream jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 2 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ó ṣeéṣe kí ẹ máa nílò pé kí ẹ dáàbò bo ara yín kúrò lọ́wọ́ àwọn èèyàn tó ṣe é pé wọ́n fẹ́ dáadáa fún yín, tàbí àwọn èèyàn tó ṣe é pé ìgbóǹgbà wọn kò gbá tí yín mu. Àwọn ìṣe tí wọ́n ṣe ìṣe tó lè àfẹ́ tí yín ni. Ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọmọ́ negative energy pátá lénìí, tàbí àwọn èèyàn tó ṣe é pé wọ́n wà negative pátápátá lénìí. Wọ́n bá ṣàkóbá fún fọkànbalẹ̀ yín, pàápàá kó má ba create issue lórí ọ̀rọ̀ nǹkan kíkan tí ẹ bá ń ṣe bí iṣẹ́. Ẹ jìnnà sí wọn, ẹ wá tẹpá mọ́ṣẹ́, ẹ ní ìrẹ̀lẹ̀, kí ẹ sì wà determined lórí ohunkóhun lénìí. Bẹ́ẹ̀ sì lẹ lómìnira láti káàkiri lọ bíkíbi láti lọ wá oore, kò sí wàhálà. Yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ ilé eruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, àwọn ìdí oríṣiríṣi máa sọ ti yín lọ́kàn púpọ̀ lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé á ràn yín lọ́wọ́ láti tẹ̀síwájú nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Kẹ́ wòye sí ọ̀nà tẹ́ lè gbégbà láti jẹ́ kí ìgbésí ayé yín kó tún rọrùn fún yín, kó tún tẹ́ yín lọ́rùn. Kò sí nǹkan kíkan tó máa dín yín lọ́wọ́ láti má rí ìdùnnú, láti má rí ayọ̀ dáadáa lọ́jọ́ tòní tí ilé ó fi ṣú. Ẹ wá tẹpá mọ́ṣẹ́ kí ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Aago 3 kọjá 20 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 kọjá 20 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, a ṣe ń bí ìgbà pé kẹ́yìn náà jáde lọ
láti lọ wá bí ìpòpadà ńlá tẹ̀ ń fẹ́ yẹn bóyá fẹ́ tó yín lọ́wọ́ bí ìgbésí ayé yín ti fẹ́ ní ìdàgbàsókè ẹni lọ́kàn gbogbo nǹkan kíkan tẹ bá ṣe lọ́jọ́ tòní ìpòpadà ló máa jẹ́ fún ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ó dára kẹ́ jáde lọ láti lọ wọ́ oore látàrí pé orí ìrìn báyìí lóore yín wà lọ́jọ́ tòní. Ẹni ìrètí pé gbogbo nǹkan máa dáa, ẹni ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ free mind yín kí ẹ wà positive lénìí. Aago 12 ọ̀sán kù ìṣẹ́jú 15 sí aago 2 kọjá ìṣẹ́jú 15 ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ kírìmù tí jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ̀ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20 ó ṣeé ṣe kí àìbalẹ̀ ọkàn díẹ̀ wáyé fún yín tàbí kí ara fẹ́ máa kan yín díẹ̀ bákan lọ́jọ́ tòní látàrí àwọn nǹkan tó dàbí ìṣòro èyí tí ẹ̀ ń kojú ní ìgbésí ayé yín lọ́jọ́ tòní tó sì jẹ́ pé ẹ ti ń tiraka púpọ̀ lọ́tùn lósì láti rí dájú pé ẹ borí àwọn kan wọ̀nyí ṣùgbọ́n tó dàbí ìgbà pé ó tún yọjú tó dàbí ìgbà pé ẹ̀ tí láǹfààní àti borí rẹ̀ tán. Àsìkò yẹn ní láti mú sùúrù lò dáadáa kẹ́ má ṣe fààyè gba àìbalẹ̀ ọkàn tàbí kẹ́ má ṣe ní ẹ̀mú sùúrù lò rárá tàbí pé yẹn ò lè wọ̀nyí lọ́wọ́ lẹ́ni kẹ́ rí dájú pé ẹ dúró ṣinṣin kí ẹ ní ìgboyà lórí ohunkóhun tí ẹ bá ń ṣe kí ẹ sì ké sara gbogbo ànúkọ́ léèyàn ń ṣe lẹ́ni síre kẹ́ má ta ṣe jìbò ohunkóhun kẹ́ tẹpá mọ́ṣẹ́ kí ẹ sì wà positive. Lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.